This place came to an existence over 600 years ago. Ìlú kan wà tá ń porúkọ ìlú yẹn ní Ipole-Omu. Ipole-Omu wà ní ẹ̀gbẹ́ Iléṣà. Ìgbà kan wà nínú ìlú yẹn, òjò rọ̀ fún ìgbà díẹ̀. Wọn ò rí omi ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe. Nínú ìlú yẹn, ọdẹ kan wà nílùú yẹn tá ń porúkọ ọdẹ yẹn ní Ògúntìmẹyìn. Àwọn kan sì ń pè ní Olútìmẹyìn. But èmi disagree pẹ̀lú Olútìmẹyìn because nílẹ̀ Yorùbá èèyàn ò lè máa ṣọdẹ kó máa pè lólú. Olú is a chieftaincy title. Why Ògún move with iṣẹ́ tí ọdẹ yẹn ń ṣe, iṣẹ́ Ògún ni. So ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Ọmọ tá a bí ní àgbàlá Ọ̀ṣun ẹ wá jẹ́ pé Ifátìmẹyìn kò lè ṣeé ṣe. Ọ̀ṣun ní orúkọ tá a máa jẹ́. So Ògún ní orúkọ máa yẹn, Ògúntìmẹyìn lórúkọ ẹ̀. Ògúntìmẹyìn ló máa ń yígbó dénú aginjù yìí. Ibi ti dìgbò báyìí. There's difference between jungle and forest. As at that time it was a jungle, tá ń pè ní aginjù. Ṣùgbọ́n ó ti di igbó báyìí, tá ń pè ní forest ní English. So Ògúntìmẹyìn ló yígbó débì nígbà yẹn. Ó wá rí i pé omi kan wà tó ń ṣàn. Odò yẹn àti gba ẹ̀rùn àti gba òjò, gbogbo ìgbà ni odò yìí máa ń ṣàn. Odò yìí ni ẹni yẹn ló wá lọ bá wọn nínú ìlú yẹn tó fi lọ sọ fún wọn nínú ìlú yẹn pé òun ti rí odò kan o, àti gba ẹ̀rùn àti gba òjò ni odò yìí ló máa ń ṣàn. Orúkọ ọba ìlú yẹn là ń pè ní Larooye. Larooye wá láti Ìbàdàn, Ògúntìmẹyìn sì wá láti Iléṣà. Ọ̀rẹ́ ni Ògúntìmẹyìn tó jẹ́ ọdẹ jẹ́ sí Larooye. Ògúntìmẹyìn nígbà tó wá sọ fún Larooye, Larooye wá sọ fún àwọn ará ìlú, àti rí odò kan o, àti gba ẹ̀rùn àti gba òjò lodò yìí máa ń ṣàn. Ẹ jẹ́ ká máa lọ síbẹ̀. Bí gbogbo wọn ṣe gbéra nìyẹn, wọ́n bá wá sí ibi odò yẹn. Nígbà tó ń fẹ́ dé ibi odò yẹn, wọ́n pa erin kan. Erin yẹn ní ọmọ. Ẹ sì mọ̀ pé nígbà ìwáṣẹ̀ kò sí bá ṣe lè bá Elédùmarè sọ̀rọ̀ ju pé ká dá Ifá lọ. So wọ́n wá dáfá. Ifá wá sọ fún wọn pé erin tẹ́ pa yìí o, ẹ máa tọ́jú ẹ̀. Ibi tí ẹ ń lọ, bẹ́ẹ̀ bá ṣe tọ́jú erin tó, báyìí níbẹ̀ yẹn á ṣe gbòòrò tó. When you say something gbòòrò in Yoruba, wide place, it's going to be a very mighty place. Tó jẹ́ pé ó máa gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Wọ́n ṣe gbéra nìyẹn, ó wá di ọjọ́ kan. Wọ́n ṣiṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ odò. Ó ti pẹ́ tí igi ti máa ń gé sínú odò. Ló wá di ọjọ́ yìí. Oṣogbo bá pariwo síta pé Lárọ̀tìmẹyìn, gbogbo ìkòkò arómìlẹ̀ ti fọ́ tán. Ohun míì wá dá wọn lóhùn pé Oṣogbo jọ̀wọ́ má má ṣe bínú. Ibi Oṣogbo yẹn láti yọ orúkọ tá ń pè nílùú Òṣogbo títí dèní ẹlẹ́ni. Oṣogbo wá ní kó máa bọ òun. Kí la fẹ́ fi bọ ẹ́? Oṣogbo wá ní pé obìnrin tí ò mọ ọkùnrin, which we call virgin in English, kó máa gbé ìpèsè. Ẹbọ ni sacrifice. Ìpèsè is an offering. Kó máa gbé ìpèsè wá sí etí odò bí ìdúpẹ́ lọ́dọọdún. Ìpèsè ẹlẹ́kìnní tó máa gbé lọ, bí ẹja kan ṣe jáde láti inú odò nìyẹn. Ẹja yẹn wá da omi sínú igbá. Ó ní wọ́n ṣe máa ń sọ pé Lárọ̀ ọmọ atọwọ́ gbọrẹ lẹ́nu ẹja. Lárọ̀ the one that received a gift from the golden fish. Ibẹ̀ yẹn láti yọ nǹkan tá ń pè ní Àtaọ̀jà of Òṣogbo land títí dé nílé atọwọ́ gbọrẹ lẹ́nu. He that received a gift from the golden fish. Wọ́n bá fẹ́ yan arúgbá yìí, we should call it vintage in English. Wọ́n máa ń yàn wọ́n láti ilé ọba tó bá wà ńbẹ̀. Irú ọba tó wà ńbẹ̀ báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ yan arúgbá tibẹ̀ ni. Arúgbá tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ ilé ọba àná ló ti wá, má tàn mí. But ilé ìtàn ṣẹ̀ṣẹ̀ yẹn báyìí ó ṣẹ̀ṣẹ̀ wá láti ilé ọba tó wà ńbẹ̀ báyìí ní ọmọ kékeré yẹn. Ọdẹ náà ló tún yíbó lọ́jọ́ kan tó rí àwọn ẹ̀wọ̀n tí wọ́n ń jó káàkiri àtùpà kan. Àtùpà yẹn là ń pè ní àtùpà olójú mẹ́rìndínlógún, 16 faces of lamp. Ọdẹ tún gba àtùpà yẹn lọ́wọ́ wọn. Wọ́n tún jọjọ ní májẹ̀mú. Àtùpà yóò wá máa gbé fún ẹ o. Ṣùgbọ́n
àtùpà yìí wọ́n máa tàn ní ọjọ́ kẹsàn-án wọ́n bá fẹ́ ṣe ọdún Ọ̀ṣun-Òṣogbo. Àtùpà yẹn kí ni ìtumọ̀ ẹ̀? Wọ́n máa fi ń lé ibi, ìpọ́njú, ìbànújẹ́ àti ẹkún kúrò ní agbègbè surroundings wa. Ìyẹn dúró gẹ́gẹ́ bí ìtàn ìbí yìí. Nílẹ̀ Yorùbá ká tó sọmọ lórúkọ ó ní àwọn ìgbésẹ̀ kankan tí a máa ń gbé wá bí oyin, àádùn, gbogbo nǹkan wọ̀nyẹn ó ní ìpèsè afẹ́ sọmọ lórúkọ. Tó bá ti ṣẹ́rí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ọdún Ọ̀ṣun-Òṣogbo gangan àti máa ń bẹ̀rẹ̀ láti February oṣù kejì wọ́n á lọ sí Ègèdè níbi tọ́ṣun fúnra rẹ̀ ti ṣàn wá. Ibẹ̀ yẹn ni wọ́n á ti kọ́kọ́ lọ gbé ìpèsè oríṣiríṣi kó tó di pé ìwọ̀ pópó òun ní ìwọ̀ pópó wà láti gbà ń sọ fún àwọn ará ìlú o Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ nínú ìlú nígbà ìwáṣẹ̀ in the ancient days. Tí kinní yẹn tán bá ti ń ṣe ṣẹ̀mẹ̀ pé wọ́n máa ń sọ pé wọ́n máa ké orò tí wọ́n á pariwo síta there's going to be an announcement ẹ dúró sílé o ẹ má jáde lọ, but things are changing so due to that modernization ìgbàlódé ètò wa ń wọ gbogbo ẹ̀. So gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó ní ìbẹ̀rẹ̀ òkè ní ìjẹta báyìí àṣẹ ọ̀kan tó jẹ́ pé ó wà fún ìdúpẹ́ wípé àrùgbádù láyọ̀ ó sọ láyọ̀. Kì í ṣe bẹ̀yẹn nìkan kọ́ ló parí sí àìmọye oríṣiríṣi ilé tó túbọ̀ ń lọ tá ò fojú rí. Ìkẹsẹ̀ rodò tó ń ṣe ní ìjẹta ìdúpẹ́ ní ìkẹsẹ̀ rodò jẹ́ thanksgiving. Ọ̀kan tún wà báyìí tí wọ́n tún máa ṣe ní next week ó wà nísàlẹ̀ ń bẹ̀ yẹn. Lákọ̀ọ́kàn ní orúkọ ọbẹ̀ yẹn which means the first meeting place. So ọdún bẹ̀ yẹn by next week wọ́n tún máa ṣe gan tún máa wide gan ni that many people will come from different places to rejoice with them. This is the second largest visiting UNESCO site in Nigeria. We have the first one in Yola. Ṣé rí bí ó ní ibi tí ó mọ because ibi is mostly being controlled by the UNESCO and wọ́n fẹ́ kí nǹkan kó dàbí àbáláyé kí nǹkan kan máa yàtọ̀. Ẹ rí i pé ọjọ́ ọdún Ọ̀ṣun-Òṣogbo wọ́n da kíní bo fan ní ààfin ní first palace torí pé wọ́n fẹ́ káwọn èèyàn rí torí wọ́n fẹ́ kó dàbí ayé ìgbà rẹ̀. So ara nǹkan kan tó túbọ̀ tàbí bíi òjì. Second palace wà níbí ó ní àwọn ògbóni tó fi ń ṣe lédì. Third palace níbi tẹ́ ń wò yẹn ọjà àkọ́kọ́ kan náà ó wà ní ìbẹ̀rẹ̀ náà. Yes, it's not a rumour, it's real because àwọn kankan tó ń ṣẹlẹ̀. Now this place is covered by 75% of acres of land and 25 buffers surroundings. Ṣùgbọ́n àwọn èèyàn ti wá lọ ta ilẹ̀ yẹn wọ́n ti ń encroach into it which UNESCO accept from beginning that no one should encroach to it and this is what they know. But it's now they now discover that people have started encroaching to it something bad and if care is not taken ẹ kàn rí pé jí lọ́jọ́ kan ni wọ́n á ti wọnú bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń gégi ṣe gbogbo ẹ̀. So nǹkan tó ṣẹlẹ̀ ní it's not a rumour and the federal government and the state government and the local government that woke up on that particular issue right now. There's another story of a particular woman tá ń pè ní Susan Winger. Susan Winger, she's from Austria. She came with the husband to Nigeria in the 50s. The husband was a lecturer at College of Ibadan, known today as University of Ibadan. That was the time. Ìkànnì jẹ́ pé wọ́n gbádùn níbi termite. And Susan, she was invited láti kó wá ràn wọ́n lọ́wọ́. Truly Susan wá, ó ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n along the line, she got arrested by the goddess Osun. So when this happened, she was introduced to the highest court in Osogbo land and she was named Aduni Olosha. Aduni Olosha, there's no way you can tell the story of Osogbo if you do not say anything about Aduni Olosha. You are wasting your time because ó ṣiṣẹ́ takuntakun nínú ìlú yìí, ó ṣiṣẹ́ gan-an ni because she introduced this place fulfilling the promises that ibi máa tóbi. This thing fulfilled during her own time. She introduced this place to UNESCO. She introduced places to federal government, and at the same time, this place became all over the world. Oríṣiríṣi àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni wọ́n kó wá síbí like financially telling people open different type of accounts, sponsoring this place.
he was the one that did all this. But she was the one. Ibokun wà tá ń pè ní Àmọ́pò. There's a lot of some statues there, 3 statues, very giant 3 statues. Tabaraye Débẹ̀ náà. So it was the handwork of Adunni Olóòṣà. She was the one that constructed all those things. I will tell you one thing. Àwọn èèyàn wa igi ni wọ́n fi ń ṣe ojúbọ ibi tí wọ́n ní kó ti máa ṣe. But things are changing. Kó kàn ṣàdé mú èèyàn wá báyìí kó sọ pé kó máa forí balẹ̀ fún igi yẹn. Àwọn bóyá something is wrong. So òun ló ṣe introduce oríṣiríṣi nǹkan wọ̀nyẹn tó fi jẹ́ pé there is a status that represents all those things. Tá bá gbéra báyìí tá bá ń lọ eégún kan wà tá ń pè ní Láòlù tá bá ti kọjá adé bíi omele bàtà jẹ́ ìlú tó yẹ pé àwọn onífá tó máa ń lò adé bàbá bàtà tó jẹ́ ìlú táwọn oníṣàngó máa ń lò tá bá débẹ̀ a máa dé Òpèlè-Ìbà lórúkọ eégún yẹn òun ni wọ́n fi máa ń control agbára ọba ní ìgbà ìwáṣẹ̀. For example, a nígbàgbọ́ pé ọba ní igbákejì òrìṣà. Eégún yìí tó bá ti dọ́jọ́ tó bá ti jáde tó bá ti rí tó mú kinní bíi ìgbùkọ́ dání like mud tó bá ti mú dání á fẹ́ sọ̀lù ọba tí kinní yẹn bá sì ń ba ọba àpẹẹrẹ burúkú ni. So tó bá ti sọ tó bá ti pa ọba wa sọ pé ṣé nǹkan tó lè ṣe òjò ilé lọ a wá sọ fún pé tí ò bá bá ẹ lọ́dún yẹn á bá ẹ lọ́dún tó ń bọ̀ tàbí kò yé yín. So wọ́n wá jọjọ gbàdúrà fúnra wọn wọ́n wá lọ. Tàbá kúrò ń bẹ̀ Lájomi jẹ́ eégún obìnrin. Ó jẹ́ eégún obìnrin tó yẹ pé tó bá kó èèyàn 10 jáde ó máa ń pèrò wọlé ni. A kó tó 40 padà wọlé. Wọ́n máa fi ń gbàdúrà nù. Tàbá move síwájú síbẹ̀ a rí onílù kan kékeré. It's our way of communicating with each other. Àná méjìlá nígbà ìwáṣẹ̀ bóyá nípa ìlú or town crier tá pè ní agogo. Tó bá ti lù àwọn èèyàn á bọ́ síta á deliver message bó ti lù á send message. Ṣé gbogbo wa la ní etí ìlù gbogbo akọ́la létí ìlù. Tàbá kúrò ń bẹ̀ Lábúàtà eégún kìíní Ẹnúgbọ̀njobì Arẹnùgbọ̀ngì. Tàbá kúrò ń bẹ̀ yẹn báyẹn a tún move síwájú a máa rí Ìyá Ọ̀ṣun a máa rí Òṣogbo. Tàbá kúrò l'Òṣogbo a tún rí eégún míì tá ń pè ní eégún Ẹ̀ta. Ìdílé kan wà wọ́n bí 3 ṣùgbọ́n 2 kú nínú wọn. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá nígbàgbọ́ pé òun kú. Ìgbàgbọ́ wa ní pé ó yípo padà and òun ló ṣe jẹ́ pé títí dèní lénìí àì máa ń gbìyànjú láti pé wá ní kó bọ bàbá ẹ̀ wá ní kó bọ ìyá ẹ̀ àdúrà wa sì máa gbà torí fún kíni. A nígbàgbọ́ pé their spirit still live within us and that is the main reason wọ́n ti di abarapá tó yẹ pé wọ́n rí gbogbo nǹkan táwọn ò rí. So where that problem is coming from tó bá ti abara méjì ẹ̀ tó bá ti lọ offer sacrifice unto them wọ́n á dìde ìjà láti gbé ẹ níjà tó bá pè wọ́n. So eégún yẹn ni wọ́n fi dá wípé náà o eégún yìí o àwọn méjì tó ti kú yẹn kán lè máa rántí wọn òun lẹ́yọ kan ṣoṣo tó wà láyé tó ṣe dá wọn. Tá bá kúrò ń bẹ̀ a máa rí Àwòrò tó wá di bàbá òòṣà. Tá bá kúrò níbi bàbá òòṣà a máa rí Àrùgbá. Tá bá kúrò l'Àrùgbá a máa rí Àtùpà lójú 16. Then tá bá mú sísàlẹ̀ díẹ̀ sí a máa rí gbogbo ère tó dúró fún Susan Winger. Susan Winger nígbà tí ó fi wàhálà ẹ̀ ìgbà tó tásìkò tó àtọkọ ẹ̀ fẹ́ padà ó kọ́kọ́ ó fẹ́ bàbá kan tá ń pè ní bàbá Àyànṣọlá Onílù. Àwọn onílé wọn wà níbi ẹgbẹ́ ọjà nsàlẹ̀ bẹ́ẹ̀ the first story book Ibokun road tó fi òkúta kọ́. So bàbá yẹn tó fẹ́ mind you I told you on to this see the highest continuation and there is no woman that goes in and be like a normal woman again. So she doesn't have a child of her own. Àwọn ìjókòó àwọn àgbààgbà ìlú la máa pe irú ìjókòó yẹn. Ó lè jẹ́ Ifá ó lè jẹ́ bí gbogbo wọn ṣe pawọ́pọ̀. Ó lè jẹ́ we can also refer that highest court to Buni if you will not mind nílẹ̀ Yorùbá. But he has an adopted children. Irú wọn ni Níkẹ́ Gallery, Baba Sean Gallery, Art Gallery, Baba Ṣàngó and so on and so forth. Bàbá kúrò ń bẹ̀ fọ́tò ìyá Susan Winger àti ajá tó máa bẹ̀ ṣẹ́ ńgbà tó wà láyé. Tá bá tó kúrò ń bẹ̀
adé ibi kan tá ń pè ní ọlọ́mọyọyọ. Ọlọ́mọyọyọ yẹn ni àwọn èèyàn tí wọ́n ń gbàdúrà, god of fertility and productivity, fún àwọn tí ó bá rọ́mọ bí, bẹ́ẹ̀ náà tí wọ́n máa ń gbàdúrà. So ó sì ń dá wọn lóhùn, it's a matter of your choice. Tàbá sì ń kúrò ńbẹ̀, a máa dédé èṣù. Èṣù tá ń sọ yóò yàtọ̀ sí tinú bíbélì àti Quran yẹn. Is a god on his own because it's a deity, a very powerful deity. We call it God of justice and vengeance in English. Ó jẹ́ òrìṣà tó yẹ pé kì í dúró sídìí ìbàjẹ́, kì í sì dúró sídìí ibi tí àwọn èèyàn bá ti ń ṣe aburú. Òrìṣà ńlá kan ni èṣù jẹ́. A máa ń pè èṣù ní alágàbàgebè. Yes, you are right. Alágàbàgebè ni èṣù. Nígbà tí èṣù wà pẹ̀lú èmi àtẹ̀yin gẹ́gẹ́ bí ènìyàn tí à ń jẹ ọmọ aráyé, èṣù ló máa lọ sí ọ̀dọ̀ àwọn tó ní, á fi ọgbọ́n àgàbàgebè gba nǹkan lọ́wọ́ wọn, á wá jókòó sórí ìta mẹ́ta, á wá máa pín fáwọn èèyàn ibi tí àgàbàgebè ti wọlé nìyẹn. So òun lè ṣe rí èṣù nígbà tó di òrìṣà, wọ́n wá ń bọ́ ní oríta mẹ́ta torí pé ibi tí a mọ èṣù mọ́ nígbà tó jẹ́ ènìyàn náà nìyẹn. Tàbá kúrò níbẹ̀ yẹn tá a wọnú ilé, a máa rí the first palace. Nínú palace yẹn kan méjì ló wà bẹ́ẹ̀ tí màá fẹ́ kẹ́ understand. We have some deities there. A sì tún ní jókòó kan bẹ́ẹ̀ tá à ń pè ní àpèrè. Àpèrè yẹn ní ọba àkọ́kọ́ kọ́kọ́ fi jókòó. It's a stool tí ọba àkọ́kọ́ kọ́kọ́ fi jókòó láti pronounce this place to be what it is. And then installation, everything that there's problem in the town. Orí àpèrè yẹn náà tún padà sí láti wá gbàdúrà. Àpèrè yẹn ti wá dàbí òkúta báyìí tàbí kò yé yín, but ibi tó ṣàìtẹ̀ sí yẹn ibẹ̀ yẹn ló wà. Tábà ti kúrò ńbẹ̀, a máa rí ẹgbẹ́, ojúbọ ẹgbẹ́. Kò sí ẹ̀dá tí gbogbo wa dá tí ò lẹ́gbẹ́. Gbogbo wa la lẹ́gbẹ́, Ọlọ́run jẹ́ gbẹ́ wa kó gbé wa sí rere. Tó bá kù díẹ̀ kí káàtó wa ni kò bọ ẹgbẹ́. Tí nǹkan ò bá lọ déédéé wa ni kò bọ ẹgbẹ́. Tí nǹkan bá dàrú pátápátá wa ni kò bọ ẹgbẹ́. Ẹgbẹ́ ẹni ní dúró tì ní ọjọ́ ìpọ́njú. Ẹgbẹ́ ẹni ní sì ń gbé ni níjà ní ọjọ́ ìjà. Tí ó bá jẹ́ pé wákàtí tí gbogbo nǹkan ti wá rí bó ṣe rí, nígbà ìwáṣẹ̀ wọn ni kàn lọ wo àkọsẹ̀jáyé ọmọ. Ẹgbẹ́ iná ló wà ń di. Ibẹ̀ yẹn ni wàá ti mọ your do's and your don'ts, ohun tó yẹ kó ṣe àti ohun tí ò yẹ kó ṣe. Ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyẹn Kristẹni àti Mùsùlùmí ó ti gbà lọ́wọ́ wa, but notwithstanding it's still very relevant. Àárí bẹ́ẹ̀ tá a bá débẹ̀, tá a bá kúrò ńbẹ̀ yẹn, a rí ojúbọ ìbejì tán ti ń tọrọ ìbejì àti tán ti ń gba ìbejì. Tá a bá kúrò ńbẹ̀ yẹn, a máa rí ojúbọ kan tó ń pè ní òkè. Òkè jẹ́ orí everybody wants to belong, everybody wants to get to the place. Tó bá kù díẹ̀ kí káàtó, wàá kàn rí pé Osun òun lálàá pé òun kàn do so many things, but in real life you are nobody. Irú òrìṣà báyìí náà ni kéèyàn bọ̀ ká lè jọjọ débẹ̀. Wàá rí Ògún lẹ́yìn ẹ̀. Ògún is a god of iron and god of war. He's one of the most powerful deities tí gbogbo wọn bẹ̀rù. Torí ńgbà tí wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí ìkọ̀lé ayé tí àwọn ẹ̀yà yarí pé wọn ò ní jọ wọlé, òun nìkan ló yọ idà tó kọjú ìjà sí wọn, tó la ọ̀nà fún wọn, onígbò wọn ṣe máa ń bẹ̀rù ẹ̀. But òrìṣà kan tó wà tó tún máa ń tẹríba fún àyè ń lọ bẹ̀. Ẹ bá kúrò ńbẹ̀, àwa máa wo ẹnu ọ̀nà first palace. A bá kúrò ńbẹ̀, a máa rí òrìṣà kan tá ń pè ní Ọbalúayé Ọ̀ṣọ̀pọ̀nná. Ọbalúayé jẹ́ ìránṣẹ́ kan tó yẹ pé tó bá ní promises pẹ̀lú the goddess, ó béèrè nǹkan lọ́wọ́ ẹ̀, ó dá ẹ lóhùn. Even the God that created me and you hate people are not faithful. Kí ló wá ṣe ìwọ nígbà tó dá ìwọ lóhùn tí ìwọ náà ò fi dá lóhùn? Tó bá wá kọ̀, Ọbalúayé control all diseases. Àwa máa fi oríṣiríṣi àìsàn bá onítọ̀hún jà, wá wá padà wá. Tá bá kúrò ńbẹ̀, a máa rí Ọya. Tá bá kúrò lọ́dọ̀ Ọya, a rí gbàgede, which we call pavilion, tí wọ́n máa ń jókòó sí tí wọ́n bá ń ṣe ọdún. From there, a máa kọjá lọ sí ojúbọ. Ojúbọ, tẹ́ bá débi tẹ́ bá sọ pé ń wò mí, there is nothing like omi ń bí, wọ́n á lè yín padà. What we have here is àgbo. Àgbo, herbs. Ibẹ̀ yẹn ni Arúgbá àti ọba máa ń gbé igbá wá sí lọ́jọ́ tí wọ́n bá ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo. Ibẹ̀ ni oníkálukú ti máa ń béèrè nǹkan gbogbo tí wọ́n bá fẹ́. Ibẹ̀ yẹn náà ti máa ń offer àdúrà for prayer. Ibẹ̀ yẹn ni whatever you demand to comes to pass. Àìwọ̀ ẹ̀ ń bẹ̀ torí pé à ń mu àgbo yẹn, a sì fi ń ṣe bẹ́ẹ̀ ni pé àwẹ̀ orí wa, àfọ ẹsẹ̀ wa. Ẹ rí status kan bẹ́ẹ̀ tó yẹ kó sọ̀wọ́ èlé tó làwọ́ sí, ó ń sọ fún yín pé you are welcome. Níbí àgbà gbogbo ẹ̀sìn, Ọ̀ṣun wà torí ẹ̀sìn kan. Tá bá kúrò ńbẹ̀,
a máa lọ sí ojúbọ Ifá. Ifá jẹ́ ìránṣẹ́ kan láti òde ọ̀run wá tó yẹ pé atọ́nisọ́nà ni Ifá jẹ́. Ifá sì máa ń gbèjà ọmọ ènìyàn. You can call it a pastor, a prophet, or a soothsayer. Torí ohun marine, when you open a divination, you consult the plate, Ifá will say everything. Ifá, when you look at the history, we knew the date Christianity came into the world. We know the day Muslim Mekuran came into the world. Ta ló mọ date Ifá wá sórílẹ̀-èdè àlàyé kó sọ fún mi. So it's the oldest religion. But to me, I don't count Ifá as a religion. I see it as the olùtọ́sọ́nà ọmọ aráyé. Because Ifá ó condemn ìwà ìbàjẹ́, ìwà ìṣedéédé, ibi, kéèyàn pààyàn. No, Ifá kọbi ara sí gbogbo wọn. Ó sì ń gbé gbogbo wọn ṣépè. Ẹni tó bá jẹ́ onífá, tó bá kọbi ṣe nǹkan tí Ifá ò fẹ́, irú aṣọ wọn pọ́n gbẹ̀yìn ni bí aṣọ àparò, bush fowl. Níbi Ifá yẹn, a ní status kan síbẹ̀ tó pín sí méjì. You can call this status an animal or a bird. A lè pè ní animal in the essence. Ẹranko kan wà tá a pè ní jàpá. According to you science students, is the oldest animal in the whole world. Torílẹ̀ tó kú ní Ògbómọ̀ṣọ́ died at the age of 320 something. Là ń pè ní bàbá àgbà. So it signifies how old Ifá can be. A tún lè pè ní ẹyẹ in the essence. Ẹyẹ kan wà tá a pè ní vulture in English. Tí àwa máa ń pè ní igun. Tí àwọn ẹ̀ka ènìyàn bá ṣiṣẹ́ tán, wọ́n ládàbí òòrìn lórí ilẹ̀. O ò ṣe gbá òṣàwò. Ṣùgbọ́n ibi tí apani wà, ibẹ̀ náà ni agbani wà. So ẹyẹ yẹn ni wọ́n máa ń bá sọ̀rọ̀. Tó máa ń gbé ẹbọ tí wọ́n bá ṣe, tó máa ń gbé lọ sájùlé ọ̀run. Ẹ kí wọ́n á sọ àṣírí kan fún yín. Tó bá ń gbé lọ àjùlé ọ̀run tẹ́bi bá ń pa bẹ̀rẹ̀ sí ń jẹ́. Tí ò bá rí oúnjẹ, a máa padà bọ̀ nílé. Ṣé kò ti gba ẹbọ ti fín? So tá a bá kúrò ń bẹ́ẹ̀ tán, a máa rí gádà mi títì. Níbi gádà yẹn, ẹgbà ìwàsẹ̀ ọ̀rọ̀ kan ṣoṣo tó wọ ìlú Òṣogbo nìyẹn. Ṣùgbọ́n tójò bá ti rọ̀, kò sí bó ṣe fẹ́ lọ sóko, kò sí bó ṣe fẹ́ lọ sí Iléṣà or lọ sí any other places. Bí àwọn ọmọ ìlú Òṣogbo ṣe wá papọ̀ nìyẹn tí wọ́n kọ́ gádà yẹn. That gada was constructed in 1935 and it became used in 1936. It was run by the American Army. Gada yẹn wà bẹ́ẹ̀ up to today. Bàbá wa kúrò bẹ́ẹ̀ ibẹ̀ yẹn ni Ìyámọ̀pó. Ìyámọ̀pó yẹn nǹkan mẹ́ta ló wà bẹ́ẹ̀. Ibẹ̀ yẹn gangan ni wọ́n ti emphasize lórí ṣọ̀pọ̀nà gangan. Ṣọ̀pọ̀nà is very wide, mo ti explain nìyẹn. Tàbá kúrò bẹ́ẹ̀ ẹ máa rí ẹ̀là. Ẹ̀là jẹ́ ọmọ bíbí Elédùmarè tó wá láti kó ẹ̀ṣẹ̀ mi àti wọ lọ. Ẹ̀là ó jìyà nílẹ̀ ayé, wọ́n fìyà jẹ títí tó fi padà sájúlé ọ̀run. Tàbá kúrò bẹ́ẹ̀ a máa lọ sídìí Ìyámọ̀pó. Ìyámọ̀pó jẹ́ alágbára obìnrin tí ó sì fàjẹ́ ìpamọ́. Ó ní ẹyẹ méjì kan tó ń bá a ṣiṣẹ́ àǹtí òro. Ìyámọ̀pó ó jẹ́ obìnrin tó yẹ kó tètè máa rí nǹkan, ó ga gan ni, ó kúnlẹ̀ gan bẹ́ẹ̀ yẹn ni. Ẹ rí i pé ńgbà tí àwọn Fúlàní fi wá fẹ́ kógun gba Òṣogbo ńgbà kan, òun lórí tó lọ sọ fún Òṣogbo tí yẹn fi ṣe porridge àṣàrò táwọn ọmọ ẹ̀ fi lọ gbé fún Fúlàní tí gbogbo wọn kú. Ó ní ọmọ ènìyàn ní ọwọ́ mẹ́ta, òun ní ọwọ́ mẹ́fà, gbogbo ọwọ́ mẹ́fẹ̀ẹ̀fà yẹn ló ní ìtumọ̀. Àárín ó ń bọ ọmọ wí, eléyìí tó wà lósì, ọmọ tó bá gbà fún òbí wọn á gbóṣùbà fún. Èyí tó bá kọ̀ tí ò bá gbà, ọmọ má pa mi, ọmọ má pa mi, tó á tó sì sọ ọmọ má pa rẹ̀. Wọ́n tó di pé ọjà àkọ́kọ́ kan tí wọ́n iná títí dènà eléni ó wà ń bẹ̀ yẹn. Kọ́mi ní Àlùkò Olúwatóyìn Adémọ́lá. Mo jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá tó ń ṣiṣẹ́ ní National Commission for Museum and Monuments ní ìlú Òṣogbo.
2, 3, 4, 5, 6, 7, 8.